ẹ̀gbọ́n ṣé lóòótọ́ ni pé àwọn kan ló lo Muyideen láti fi sẹ́ẹ̀tì pásítọ̀ Agbala Gabriel up? Wọ́n ní àwọn kan ló pàdé àpòpọ̀ láti lo Muyideen láti fi sẹ́ẹ̀tì pásítọ̀ Agbala Gabriel up. Ṣé lóòótọ́ ni? Bàbá Parí Olódó tó jẹ́ gbajúgbajà òṣèré tíátà Yorùbá tó tún máa ṣe kọ́mẹ́dì lórí ayélujára ló fi ojú mi wo ọ̀rọ̀ Muyideen àti pásítọ̀ Gabriel. Wọ́n ní àwọn kan ló lo Muyideen láti fi sẹ́ẹ̀tì pásítọ̀ Agbala Gabriel up. Wọ́n ní set-up ní gbogbo ọ̀rọ̀ yẹn. Ojú wo lẹ́yìn fi rọ́rọ̀ ẹ̀yin èèyàn? Tẹ́ ẹ̀ bá gbàgbé pé bàbá Parí Olódó jẹ́ ìkan lára àwọn òṣèré tíátà Yorùbá tí wọ́n ti rí àánú gbà rí láti ipasẹ̀ platform pásítọ̀ Gabriel láwọn àsìkò ìgbà kan. Tẹ́yìn bá ti gbàgbé ẹ jẹ́ fi fídíò ìran gbogbo wa létí. A máa ní olórí ìrẹ́dà èmi rèé o ire mi ti dé mo ti mọ̀ bẹ́ẹ̀ o ayọ̀ mi ti dé mo ti mọ̀ bẹ́ẹ̀ o. Ẹ̀jẹ̀ Gabriel ti gbé ayọ̀ wá o pásítọ̀ Gabriel ló gbé ta ló gbé ayọ̀ tì ní ibà. Pásítọ̀ Gabriel Amusan. Olóṣèkéde. Ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ máa ń ta sájà tẹ́lẹ̀ pẹ́ sí wàsájú mú báyìí sí wàsájú mú ọba lóde. Nítorí bọ̀dà Muyideen rèé alọ́ndìrò mọ́kànlá ló yọ ogun kìíní iwájú wọn ṣùgbọ́n gbà tó lọ́wọ́ wá ṣèjánu tí ẹ pàdé Jésù mo sọ bẹ́ẹ̀ ní ẹ pàdé Jésù. Tálẹ̀ pàdé Jésù ó pàdé Jésù tán Jésù ọ̀hún Jésù táwa mọ̀ tí Ọlọ́run rántí táwa òun ni pásítọ̀ Gabriel Amusan tọ́lọ́run ránṣẹ́ pé gbogbo òkú ó yá gbogbo aláṣẹ máa lọ jí wọn dìde gbogbo aláìsàn ó yá máa lọ gbé wọn dìde gbogbo aláìní ó yá sọ wọn dẹni tó ní olú Ọlọ́run ṣe gbogbo ẹ̀yin olólùfẹ́ wa olólùfẹ́ bàdà Muyideen tìyàgbó nǹkan yábìjọ mọ́láìlé táwọn tí wọ́n tún wá ń tẹ̀lé pásọ Gabriel gbogbo Àgbàlá Gabriel foundation pátápátá àti ilẹ̀ ẹ̀ tòkè òkun àwọn máa ń dúpẹ́ ẹnu ọpẹ́ ìwà òsì ní kalágbára Ọlọ́run èmi gúgùn làwa ń tọrọ fún pásọ Gabriel àlàáfíà là ń tọrọ fún iṣẹ́ ìránṣẹ́ rẹ̀ ojú Ọlọ́run. Now fídíò yìí tọ́ka sí pé bàbá Parí Olódó mọ Muyideen rí nígbà tí Muyideen ṣì wà lọ́dọ̀ pásítọ̀ Agbala Gabriel. Ìyẹn túmọ̀ sí wípé bàbá Parí Olódó náà mọ nǹkan kan àbí mi nípa Muyideen lásìkò tó wà lọ́dọ̀ pásítọ̀ Agbala Gabriel. Ṣé ọ̀pọ̀ wa la sì sí ń wò wípé àwọn tí pásítọ̀ Agbala Gabriel ti gba ìtọrẹ àánú fún rí, àwọn tí wọ́n ti kọ́lé fún rí bíi ti Muyideen ní orí platform wọn, ṣé kò yẹ ká ti rí kan nínú wọn àbí méjì tí wọ́n ti jáde láti wá sọ̀rọ̀ nípa tó ṣẹlẹ̀ yìí? Ó yẹ ká ti rí kan nínú wọn àbí méjì tí wọ́n ti wá tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ láàrin Muyideen àti pásítọ̀ Agbala Gabriel. Bóyá wọ́n jẹ́rìí sọ̀rọ̀ yẹn pé bí Muyideen ṣe sọ òótọ́ ni, àbí wọ́n takò ọ̀rọ̀ Muyideen wípé Muyideen kàn ń gbìyànjú láti jẹ́ abáramóore jẹ ni. Náà bàbá Parí Olódó wá ń sọ wípé àwọn kan ló ń lo Muyideen láti fi sẹ́ẹ̀tì pásítọ̀ Agbala Gabriel up. Ẹ̀yin èèyàn kí ni bàbá Parí Olódó rí tí wọ́n fi sọ wípé àwọn kan ló lo Muyideen láti sẹ́ẹ̀tì pásítọ̀ Agbala Gabriel up? Ọ̀rọ̀ yìí lágbára o, fídíò yẹn wà níbí tí mo máa play fún gbogbo wa tí a jìjọ wò. Ẹ̀jẹ̀ bá ṣìṣẹ́ wá ń wò ẹ máa bá mi fi èrò yín nípa ìsí comment. Àmọ́ síwájú kí n tó máa gbé wọlé gbogbo ẹ̀yin tẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ mi fún ìgbà àkọ́kọ́, ìkànnì Digi Naija tẹlifíṣàn lẹ́kalẹ̀ sí. Ẹ dákun ẹ máa bá mi tẹ subscribe button tó wà lábẹ́ fídíò yìí. Ẹ máa bá mi fún ní ìkáwọ́ ìyẹn thumbs of like. Ẹ máa bá mi fèrò yín nípa tí mo mú wá lọ́tẹ̀ yẹn máa bá mi sọ sí comment kẹ́sì máa bá mi share fídíò yìí kó máa lọ káàkiri lórí ayélujára. Kí ni nǹkan tí bàbá Parí Olódó rí tó fi sọ wípé àwọn kan ló lẹ̀dí àpò pọ̀, àwọn kan ló pa ìgbìmọ̀ pọ̀ pẹ̀lú Muyideen tí wọ́n kàn lo Muyideen láti fi bí ṣe ọ̀tẹ̀ pásítọ̀ Agbala Gabriel? Ọ̀rọ̀ yìí mà le koko. Fídíò ọ̀hún rèé ẹ jẹ́ a jọ gbọ́. Ẹ rí pé nǹkan ńlá nìkan tó ń ṣẹlẹ̀ ó lágbára púpọ̀. Èmi kàn máa fàsìkò yìí bẹ̀ àwọn èèyàn pé tó gbogbo nǹkan tí a bá rí tí ó kù díẹ̀ káàtó tí pásítọ̀ Agbala Gabriel bá ṣe, ẹ jẹ́ ká wò ó ní gẹ́gẹ́ bí òjíṣẹ́ Ọlọ́run ká forgive ẹ̀ pé ó nà Muyideen. Ìwọ lè wáyé by mistake, kò sí ẹni tí èṣù lè yá lò out of annoyance èèyàn bínú kò sí tí ó lè ṣẹlẹ̀, ẹ jẹ́ ká gbà bẹ́ẹ̀. Ṣùgbọ́n ẹ jẹ́ ká wo ohun tó ń ṣẹlẹ̀ yìí, pásítọ̀ Gabriel náà kò kíyèsára. Èèyàn mi ni mo dúpẹ́ oore tó ṣe fún mi nígbàgbé gbogbo àwa tó ṣoore fún náà àní ẹ̀fà gbàgbé láéláé fún tó ṣe fún wa good ṣùgbọ́n kò kíyèsára tọrọ ní pánsá òfurá pánsá jáàjà fúra jáde onílé tí òfurá olè ní òkò fúra nítorí pé ẹ bá wo ọ̀rọ̀ Muyideen èmi lè sọ fún yẹn gbàgbé adáyé tí kìtọ̀ lè ṣe set up ni
because ọ̀nà ara Muyideen ò yá ara Muyideen ò yá ó jáde kó lé ó lọ gbé pọ̀npọ́n tó lọ gbé yẹn ṣé ó ti gbé síbẹ̀ tẹ́lẹ̀ yẹn kó lé láàárọ̀ ó dẹ̀ gbóṣùká ó dẹ̀ gbé pọ̀npọ́n ó dẹ̀ kọjá sí Bódìjà ó dẹ̀ bẹ̀rẹ̀ Aro street ọwọ́ à ń kámẹ́rà ẹ̀ oní tíátà làwa náà ibi ẹnìkan ti fura this is set up agreed now wọ́n wá mú lọ Oríyọmí Hamzat bàbá àgbà wọn dá sọ̀rọ̀ wọn mú lọ́dọ̀rí Àgbàlá Gabriel kan ṣètò ọ̀rọ̀ kágbà pé tó lọ bóyá mú wá iṣu ní àbígbà kan at the end of the day olóhùn lọ good they want to take a freedom orí bẹ́ẹ̀ lẹ́nu àná sí jẹ́ta wọ́n ti lọ bá open TikTok ó ti ní follower pa ẹ̀rí tó tú sí ẹ̀wọ́ ìmúra bóyá fine ẹ̀ sáré bó ṣe ń lọ wá ń jó ojújọ ọpẹ́ bóun ní freedom ẹ ti mọ̀ pé ṣé Muyideen jẹ́ tata rí ń Bódìjà láti tó padà rí lánàá tí lónìí ní tó ti wà lórí TikTok tó ń jójó ọpẹ́ nǹkan kan wà ń bẹ náà ní Ọlọ́run ṣùgbọ́n Ọlọ́run ọba ló yẹ o èmi ò jọ́ọ̀jì Ọlọ́run ló yẹ ṣùgbọ́n òré níwọ̀n gbogbo ẹni tó bá ń ṣòro ẹ máa kíyèsára àpẹẹrẹ ọ̀rọ̀ rèé nípa gbogbo tẹ́dá bá ṣe ẹ máa kíyèsára kẹ̀rẹ̀ máa wà ká máa ṣọ́ra nítorí gbogbo tẹ́dá ń ṣe lọ́lọ́run rí alámọ̀ lórí ọ̀rọ̀ yìí yálà Àgbàlá Gabriel ló jẹ̀bi Muyideen ó ti yọ lọ́hùn wàdà ìjẹ́ Muyideen náà ló jẹ̀bi Àgbàlá Gabriel ó yọ lọ́hùn ṣùgbọ́n àwa tá ń dá sọ̀rọ̀ ẹ jẹ́ ká mọ̀ táwọn àdá sí ká wá sára wọn ṣe lọ́hùn ṣùgbọ́n gbogbo tí mi rí drama ni ẹ gbàgbé sí set up Muyideen náà nìyẹn ṣá lórí TikTok tó ń jó Muyideen náà nìyẹn ṣá ẹ wá gbọ́ pé ó ti lọ nìyẹn ẹ̀yin èèyàn ẹ jẹ́ ká kí sára Àgbàlá Gabriel máa kọ́ntínú iṣẹ́ tó lọ́rùn ẹ lọ tí ẹ kọ́ lákọ́kọ́ Jésù tó dólùgbàlà gan tó wálé ayé pẹ̀lú gbogbo iṣẹ́ tó ṣe wọ́n padà blame ẹ last known just time lẹ́yìn Jésù sinagogu náà jáde òun náà ṣe gbogbo àwọn ipa báyìí ṣùgbọ́n àdéhùn òbí sinagogu náà dà kò sí ẹ̀dá tó lè fẹ́ ṣe rere tí wọ́n ní tako àwa Yorùbá yìí náà ló máa ń le jù Ìgbò takora wọn rí Haúsá ò takora wọn rí lóde àwa Yorùbá yìí náà ni ṣùgbọ́n gbogbo ẹ̀ tó dáadáa Àgbàlá Gabriel ṣe àti tó bá kù ṣe oko lọ́hùn àwọn èèyàn yọ wá ètè ká ṣọ́ra ká má tara ẹni bó ti ṣe lọ́hùn. ẹ̀yin èèyàn ṣe gbọ́ lágbèjì tí bàbá parí olódó lò láàrin yẹn wọ́n ní ṣé Muyideen náà nìyẹn ṣá ṣé mo pé nínú fídíò tí mo kọ́kọ́ fi hàn yín lálákọ̀ọ́kọ́ a rí bàbá parí olódó pẹ̀lú Muyideen tí àwọn méjèèjì jọ ń sọ̀rọ̀ nípa pásítọ̀ Àgbàlá Gabriel lásìkò tí Muyideen wà lọ́dọ̀ pásítọ̀ Àgbàlá Gabriel tó túmọ̀ sí pé bàbá parí olódó mọ Muyideen nígbà yẹn náà ẹgbọ́n language tí wọ́n lò nípa Muyideen ẹni ẹ̀ wo within how many hours tí wọ́n dìde ti sáré lọ open TikTok account fún Muyideen báyìí Muyideen ti wà ní TikTok ó ti wà ní Facebook ó ti wà everywhere ìyẹn gan tó káyàn máa fúnra wípé àwọn kan ló sẹ̀tì Muyideen up fún pásítọ̀ Àgbàlá Gabriel ìyẹn gan tó ní evidence láti lè máa sọ wípé àwọn kan ló wà nídìí ọ̀rọ̀ Muyideen èmi sì mọ̀ wípé gẹ́gẹ́ bí ohun tí mo máa ń sọ láti ìpìlẹ̀ ṣẹ̀ṣẹ̀ ọ̀rọ̀ iṣẹ́ wípé ohun tó pamọ́ báyìí ojú Ọlọ́run tó gbogbo àwọn tó wá wà nídìí ọ̀rọ̀ Muyideen tó bá ṣe pé lóòótọ́ ó ní pé àwọn kan ló ń lo Muyideen láti fi lè di ọ̀tẹ̀ pásítọ̀ Gabriel káwọn náà ó múra sí i ṣe bí ilé ayé ìlà wà ẹ̀yin èèyàn kílẹ̀ ni mo wí ṣe bí ilé ayé ìlà wà àmọ́ tó bá wá ṣe pé kò rí bẹ́ẹ̀ wípé Ọlọ́run kàn tún ní kó rí àánú mi ìgbà náà ní lọ́dọ̀ ẹlòmíì èmi wá gbàládùúrà wípé àánú tó tún rí gbà yìí k'Ọlọ́run má jẹ́ kó ṣì í lò k'Ọlọ́run jẹ́ kó mọ oore náà kalẹ̀ èrò tèmi ò jù báyìí lọ lórí ọ̀rọ̀ yìí o gbogbo ojú tẹ̀yin náà bá wá fi rí ẹ máa bá mi jù sí comment section ká tún jọ máa sọ̀rọ̀ lórí ẹ̀ títí nígbà míì tá tún wá jọ máa pàdé ẹ jẹ́ aṣọ oore ṣe o àní ṣoore tí ó dìbì mọ́ wa lọ́wọ́ ire lójú owó ń rí ire lójú èmi àti yín yóò máa rí ó dàbọ̀.